Koiki Media bringing the world closer to your doorstep. Ẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n wá ṣe ẹ̀yìn bàbá ní ìlú Àkùfọ̀ náà ni wọ́n wà báyìí. Koiki Media. Koiki Media bringing the world closer to your doorstep. Akọni ọkùnrin, bàbá ni ẹ rí ní ibi tí wọ́n sùn sí. Kí Ọlọ́run kó wà pẹ̀lú wọn. Àwọn tí wọ́n fi sílẹ̀ náà kí ẹnìkan kó má ṣe sọnù láàrin àwọn. Àkíyè fún àdúrótì náà. Bàbá tẹ̀sùn rẹ̀ gbogbo àwọn olólùfẹ́ káàkiri gbogbo àgbáláyé ní pé kí a máa kí Koiki Media bring the world closer to your doorstep. Tẹ́ bá ní nǹkan lọ́wọ́, tí bàbá bá ní nǹkan lọ́wọ́ yín, owó ni nǹkan sí ni, ẹ wá pe àwọn ọmọ tàbí kẹ́ pe àwọn ẹbí pé tọ̀ nǹkan tí bàbá yín ní lọ́wọ́ mi rèé o. Dẹ́ẹ̀bà sì tí ní lágbára láti ṣe ẹ wá sọ fún wọn pé ó ní nǹkan báyìí lọ́wọ́ mi àmọ́ ìtì lágbára rẹ o. Dábàá wá pé àwọn yọ̀ǹda rẹ̀ fún yín kò sí láì fi ń bẹ̀. Ìgbà tí a bá ní ẹ bá wọn mú àwọn ọgbà dẹ́ẹ̀bà ti yin ẹ wá mú fún wọn. Àtúbọ̀tán tiwa náà Ọlọ́run jí ó dáa tí bàbá yìí la ti ń wò yìí iwájú wọn Ọlọ́run jí wọ́n bà lọ́lọ́ pàdé sọ́ọ́lù wa lánàá bíi ìdíkẹ́ yìí lẹ́yìn tí wọ́n lù wá. ṣé ẹ sàn bẹ́ẹ̀ ni sàn fún bísímọ̀ ẹ̀yà ọ̀bá. ẹ̀yà tó ti pé mẹ́ta báyìí. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Closer to your doorstep. Wọ́n ti gbé bàbá dé ibùjì láti gbé wọn sí inú ibi tí akọni alágbára ọ̀kan lára àwọn Agbekoya 1969 warrior inú ibi tí wọ́n fẹ̀sùn wọn ní ẹ̀rí tí wọ́n tún ṣe. Koiki Media. Koiki Media. Koiki Media bringing the world closer to your doorstep. Bàbá ni wọ́n ń bò mọ́lẹ̀ tí ẹ̀rí yẹn. Ọ̀kan lára àwọn akọni ilẹ̀ Yorùbá tí ìlú Àkùfọ̀ tí ó jẹ́ ajagun Agbekoya ní 1969. Ó dìgbà ó dìgbé ó dára ìlọ̀kùn ojú àrà. Gbogbo ọmọ ẹbí ara wọn ṣe ìdárò ẹ̀.
Breaking media. Gba Agbekoya, àwọn jagunjagun ti ilẹ̀ Yorùbá Agbekoya, ìlú wọn ni a wà ní ìlú Àkùfọ̀. Ohun tí à ń bá bọ̀ ọ̀tọ̀, ohun tá a bá níbí ọ̀tọ̀ ni. Pé bàbá wa Oladimeji Àkànjí, jagunjagun fún ti Agbekoya ní 1969 ní ìlú Àkùfọ̀, Ìbàdàn, Ọ̀yọ́ State. A kí wọn pé wọ́n kú afẹ́rakù. Bàbá wa lẹ́yìn wò lọ́ọ̀kan yẹn, ẹ wo àgbègbè tí alágbára ilẹ̀ Yorùbá tí wọ́n ń gbé, tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé tí ààbò tó bá péye tó bá wà ní orílẹ̀-èdè Nàìjíríà, tó tún wá jẹ́ pàṣípò tá à ń jà fún ilẹ̀ Odùduwà, nǹkan bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀. Á ti dìde. Tó bá tiẹ̀ máa ṣẹlẹ̀, à ń mọ̀ pé bàbá wa wọ́n ju ohun tí ó yẹ kó ṣẹlẹ̀ sí wọn ní àsìkò tí a fẹ́ gbà lẹ̀ Odùduwà Republic. Kí àwọn ọmọ Yorùbá kí a dá dúró. Ó ṣe wá ní àánú ní ọ̀pọ̀lọpọ̀ ní ìgbà tí a dé bíbá tí a gbọ́ ìròyìn tó bà wá nínú jẹ́. Mo fi àsìkò yìí rọ gbogbo ọmọ Yorùbá, ẹ wo bàbá wa àgbàlagbà. Bàbá wa, mo kí yín. Mo gbà ní àdúrà, ohun burúkú kò ní ṣẹlẹ̀ lágbolé yín mọ́. Ohun burúkú kò ní ṣẹlẹ̀ nílùú yìí mọ́. Ó ṣe ní láàánú. Ohun ìròyìn ayọ̀ là ń bọ̀ wá fún yín. Bọ̀ ohun tá a tún bá náà tún jẹ́ sí ayọ̀ náà ni. Ẹ wo bàbá wa. Wọ́n ní bí ọjọ́ mẹ́ta kan ni ọmọ wọn relé àgbà. Lára àwọn bàbá tó ja ìjà Àgbẹ̀kọ̀yà ní 1969 ní ìlú Àkùfọ̀, Ìbàdàn. Àkùfọ̀
ní ìlú Ìbàdàn ní 1969 ní Ìdó ní under Ìdó local government lára àwọn Àgbẹ̀kọ̀yà tó tọ́ àwọn Àgbẹ̀kọ̀yà tí a ṣe ń farati àwọn Àgbẹ̀kọ̀yà tí a lè gbẹ́kànlé bàbá wa tí ó kéwì bàbá wa Ọláríwájú bàbá wa Ọláríwájú Adépọ̀jù agbègbè wọn ni eléyìí ẹ bá wa máa share mẹ́sẹ̀gì yìí bàbá wa yìí ẹ wo agbègbè tí bàbá ń gbé náà lákòókò ó kọ mí lóminú ẹ wo ibi tí bàbá wa ń gbé ẹ wo abúlé tí bàbá wa ń gbé ṣé kò yẹ ká dá wọn ní ọlá bọ̀ ká tó tẹ̀síwájú lórí ohun tí mo bá fún wọn gangan mo fẹ́ béèrè àwọn nǹkan bíi méjì bíi mẹ́ta lọ́wọ́ wọn ẹ rí bàbá ẹ ká sọ sá ṣe rí ohun gbogbo ọwọ́ Ọlọ́run ló wà Ọlọ́run ló ní wá ó lè ṣe wá tó bá ṣe wù ú kí Ọlọ́run Lédùmarè kó ṣe wá dáadáa ni láti iléeṣẹ́ Koiki Media ní ìlú ọba tí wọ́n ń pè ní ìlú òyìnbó tí àwa jẹ́ aṣojú wọn ní orílẹ̀-èdè Nàìjíríà ni a wá sí bíbá láti wá bá yín láti bá yín kẹ́dùn láti àsìkò yìí lọ ohun rere ló máa wọnú lé yín wá ibi ò ní wọnú lé yín wá ìdààmú ò ní wọnú lé yín wá àsìkò tí a fẹ́ gba ilẹ̀ Odùduwà Republic yìí ó máa dára fún yín á dá fún àwọn ọmọ yín á dá fún gbogbo àtàwà ní bíbá á dá fọkùnrin á dá fóbìnrin á dá fọmọdé á dá fún àgbà bàbá wa mo kí yín dáadáa gbogbo àwọn ará òkùnkùn náà ń wò yín tí mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo àwọn ará ìlú òyìnbó náà ń wò yín tí mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n dẹ̀ fi ìrúnú wọn wọ̀n fún iṣẹ́ takuntakun tí ẹ ti ṣe láti 1969 lára àwọn tó jẹ́ òtagbógì nínú Àgbẹ̀kọ̀yà torí mo gbọ́ nínú ìtàn pé ìlú Àkùfọ̀ ni wọ́n ti ja ìjà Àgbẹ̀kọ̀yà ní 1969 tí ẹ̀yin náà dẹ̀ jẹ́ ọ̀kan nínú àwọn tí ó ja ìjà náà. bẹ́ẹ̀ni gbẹgbẹgbẹ bàbá wa lè ń wè mí ní gbà wọ́n ní àsìkò torí a mọ̀ pé ẹni tó bá sọ pé tó ṣe ń rí kó náà kó fi náà jó rẹ̀ lọ́wọ́ wò ká wò bàbá wa ní ṣókí kí ni nǹkan tí ẹ lè sọ fún wa orúkọ yín àti agbègbè tí a wà yìí. Adégbòlù tá a wà àwálá ní ìlú ibẹ̀ lẹ́wájú ń bẹ lẹ́yìn àwálá ní ìlú wà yìí nígbà yìí ní àgbéjókòó àwálá ní ìlànà ìlú ibi tá a wà tẹ̀sí ń gbọ́ mi. Àgbọ́yé Koiki Media bring the work closer to your doorstep. Bàbá wa ẹ máa sọ̀rọ̀ là ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ lọ bàbá wa ẹ máa tẹ̀síwájú ẹ máa sọ̀rọ̀ lọ bàbá. àwa la ní inú ìlú orúkọ yìí ayò kọ́lá wọn bá mi kó jẹ́ kọ́rọ̀ ọ̀rùn bẹ́ẹ̀ ni ká jẹun bẹ́ẹ̀ yín ayò oko làwà ká wá jẹun bẹ́ẹ̀ yín kọ́lá wọn ojú ó dìbì kó dìbàdàn fún wa bí kíkẹ́ ń dé àwa la ní ìlú ní kò sí nǹkan kan pé kẹ́ni kan pàápàá yìí ló ti dẹnu kò sí kọ́nu kọ́họ̀ kan àwa la nílùú èyí tá a wà yìí. Àmì bàbá wa kí n má gbà yín ní àsìkò ipa wo ni ẹ kó nínú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà bẹ́ẹ̀ ni torí a gbọ́ nínú ìtàn pé ní 1969 ẹ̀yin jẹ́ ọ̀kan nínú àwọn ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tí wọ́n ja ogun ní ilẹ̀ tẹ́lẹ̀ sí jàjàyè ohun tí ẹ fi ń ṣagbára nígbà yẹn bó ti èsì tún wà ní ibẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. agbára àgbà náà ó tún wà dìtì ẹgbẹ́ pé kí n lọ rè gbé jáde nígbà náà nígbà tí a dé wọ́n kọ́ ní abọ̀ ní Àkùkù lágbàdo lọ nígbà dé àgbà olóòdè kan ní
àti fẹ́ máa lọ lọ́dọ̀ Abádégbòye. Ayò abòlé kan ni. Adégbòye. Wọ́n ẹ wò àmọ́ ará ọ̀hún ti dé jílẹ̀. Ìpè bí a bá ń bọ̀ bọ́ tí mo dúró òun àwọn àmì. Wọ́n rí ibi kọjá. Nígbà tí mo bọ̀ bá ti dé jílẹ̀ kò tí ì sáyé. Wọ́n ní bo la bàbá fẹ́ níbo la bàbá fẹ́ gbà lọ níbi. Bọ́lá àwọn ọ̀gá àdé lòun. Àwa méjì adé tó kù. Àwa méjì adé tó kù ó ti kú o. Nígbà adé lòun dídé lò ká adé lò ẹnu kan. Ẹni àbáláyà kò lè wọ̀ lóhùn o.